àṣírí tó gbé àṣírí mì. Ẹ gbọ́ àwọn iṣẹ́ tó lágbára tíjọba ṣe o. Ká tó láwọ̀ láti sọ fún yín pé àtijọba òkè àtijọba àṣàlẹ̀. Wọn ò rò pé nìkan kan mọ nǹkan kan pa ẹ̀ o. Ní sọmọnù ẹ̀yin abiyamọ ayé. Yorùbá ni wá entertainment ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ comment síbẹ̀ ẹ share ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yóò di sí o. Yorùbá ni wá entertainment ìta gbangba là béwé ajílété. Ọ̀yá ẹjẹ́ wá tẹ̀wájú ẹ wá nǹkan fìdílé o tàbí kẹ́ ẹ fìdílé nǹkan nípa bí wọ́n ṣe mú àwọn olórí gbogbo bí wọ́n sì ṣe gba àwọn ọmọ olórí ìrẹ́lẹ̀ lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí. Kábíyèsí Olódùmarè ìjọba amúnimóògùn mo júbà Ọlọ́run mo sì júbà ìjọba. Ká kọ́kọ́ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn eléyìí ń ṣakitiyan. Èyí Mákindé gbìyànjú ó ṣakitiyan o. Kódà bọ́ bá yẹ pé kò sí iye tó fẹ́ nájọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó bá jẹ mówó mo nígbàgbọ́ pé wọ́n ó kó o lẹ̀. Torí kí wọ́n lè gbà wọn ọmọ ń jáde. Téèyàn bá ní wọ́n ra àwọn ọmọ yẹn gbà pé láì fún wọn lówó tí wọ́n ti ń dìmáàndì pé 1 billion làwọn gbà wọ́n gbà píkọ́ọ̀pù méjì. Nílọ́ọ̀sì tuntun yanranyanran méjì 1 billion tí wọ́n lọ sọ sákàǹtì kan ní Kútọ́nù. Àṣírí rọ̀ mọ́ ní gbogbo àwọn àgbà tí wọ́n ṣèṣéde òun. Yan tẹ́lòmíì ní àrírù ṣéde léèrí àrígbárí àráwò. Àwọn àgbà tí wọ́n ṣí àwọn ọmọ ogun wọlé nù. Torútorú làwọn ọmọ ogun wọlé. Ṣéde sì ti wà pé ẹnìkan kan ò gbọdọ̀ jáde. Àwọn ọmọ ogun wọlé wọ́n sì yípo wọn. Èyí tíjọba kọ́kọ́ fi mú àwọn ẹlẹ́gìrì yìí ọ̀rọ̀ àtijẹ àti mú. Ọ wà ń bẹ wọn ò jẹ́ wọn oró ń jẹjẹ wọn ò jẹ́ wọn oró mímú. Ó wá fún wọn lákàámọ́mọ́ inú igbó. Inú igbó bí wọ́n ká wọn mọ́. Wọn ò lè lọ wájú wọn ò lè padà ẹ̀yìn. Àfi tí wọ́n bá gbẹ́lẹ̀ tí wọ́n wọnú ìhòòlẹ̀ lóko. Wọ́n sì mọ́nítọ̀ wọn. Ẹ wá àlàyé bíjọba ṣe dọ́gbọ́n. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀. Àwọn alágbára DSS, àwọn ológun Nàìjíríà, àwọn ọlọ́pàá, àwọn síkírítì, àwọn fijilantẹ, àwọn ẹ̀rù ẹkùn, àwọn àmọ̀tẹ́kùn ìfọwọ́sowọ́pọ̀ tó tóbi jù ọ wà pẹ̀lú iṣẹ́ yìí o. Bí kálukú ti ń lọ ọ̀tún lẹ́lòmíì ń lọ òsì. Iṣẹ́ tí kálukú sì ṣe ọlágbára. A dúpẹ́ lọ́wọ́ ìjọba Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ pírẹ́sídẹ̀ǹtì orílẹ̀-èdè Nàìjíríà. Tí wọ́n bá ń lorú tátìsì yìí irú ọgbọ́n àmọ̀ ìjìnlẹ̀ tí wọ́n bá ń lò wọn ò gbọ́dọ̀ lò fọ́dún kan tí wọ́n fi kó gbogbo àwọn oníṣẹ́ ibi ńlẹ̀ ní Nàìjíríà. Bí èyí bá ṣe pọ́rọ̀ òṣèlú tí wọ́n ń pé wọ́n kò ṣèlú bọ̀ nǹkan ẹ̀wọ̀n kígbà bọ̀ wọ́n kàwó bọ̀ ẹ̀kíní kan ń ṣẹ́ oyin ń ṣẹ́ ojú olóko rèé gbùgùdù yìí. Ẹnìkan ń pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ìjọba àpapọ̀ wọ́n mọ̀ ń pa rẹ̀. Àwọn kan pé ìjọba tí stéètì ìjọba ìpínlẹ̀ bí ọba ti bájọba àpapọ̀ ṣe nǹkan tó burú ni. Wọ́n jọ ń dẹra wọn ni wọ́n jọ fẹ́ bara wọn ló kọjá ni. Mọ ẹnjìníà Ṣèyí Mákindé ọmọ implication pé bọ́mọ ẹyọ kan bá sọnù lásìkò rìjíìmù tóun ń lò bẹ́ẹ̀ yẹn bá lógójì ọdún ọmọ ẹyọ kan ó ti ba gbogbo sẹ́ẹ̀rẹ̀ tó ń tọ̀ ń ṣe jẹ́. Ìyẹn ẹni Bọ́lá Ahmed Tinubu president Nàìjíríà. Ọmọ pẹ̀rù ń tọ́ ṣẹlẹ̀ yẹn. Ìní ẹ fi járáǹkì ìjọba Jonathan. Bí Jonathan ti try tó ṣe gbìyànjú tó jó ní sùúrù tó. Ọ̀rọ̀ síbọ̀gì wọ́n fi bàjọba ẹ̀jẹ̀ tí wọn ò sì ráwọn ọmọ náà gbà. Ẹ jẹ́ á máa bá bọ̀ ká máa bá lọ bẹ́ẹ̀. Ṣé ìjọba wa wọ́n ń fi kinní ń play game ni? Àbí àwọn èèyàn kan ní á fẹ́ báyé ìjọba jẹ́? Mo láyọ̀ láti sọ pé àwọn kan ìjọba ń ṣèwádìí lọ́wọ́ o. Ẹnu mi kẹ́sì ti gbọ́ pé ìyá àtisàlá ẹ̀ wọ́n ń ṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ lọ́wọ́. Ibi tí gbogbo ọ̀rọ̀ ti wá yóò hàn kedere ìjọba gọ́ọ̀mẹ̀ntì. Ṣé wọ́n á máa fi nǹkan ṣe ṣeré-ṣeré? Wọ́n á máa fi nǹkan ṣe trade by barter? Wọ́n á máa fi nǹkan ṣòṣèlú? Làwọn èèyàn ó kú rẹ̀rẹ̀rẹ̀ ń bẹ agbésùnmọ̀mí tí a kú ọmọ lóǹkà. Ẹnìkan ni wọn ò sóò fọ́tò wọn ò sóò gbá wọn ò sóò àwo. Ìjọba là ń wí yìí. Bẹ́ẹ̀ rí gbogbo ẹ̀ sára àwọn ọmọ tí ẹ gbà á lẹ̀. Èmi sì láọ̀ láti sọ fún yín pé ìjọba ò fún wọn ní 1 naira wọ́n san ránsọ̀mù kọ́bọ̀. DSS àwọn ọlọ́pàá Nàìjíríà àwọn ológun agbára tí ń bẹ lọ́wọ́ wọn èyí ṣagbára kékeré o. Tíjọba bá ró wọn bí akin pé ọyẹ lọ ṣe báyìí. Èèyàn bá wọnú olè wọn o. Bóò ni wọ́n ṣe máwọn ará bí. Yorùbá mélòó ló wà ń bẹ nínú àwọn tí wọ́n dìtẹ̀ yìí. Àwọn Yorùbá tó wà nínú àwọn tó dìtẹ̀ yìí ẹ gbòókọ wọn lálẹ́ ìtúwò làwọn ń panú wọn. Ó ní agbára pọ̀. Adéwuyì Sunday
ọmọ Yorùbá ni lára àwọn tí wọ́n gbìmọ̀ pọ̀ tí wọ́n ṣe àṣemáṣe yìí. Àyínwọlá Gbẹ́ngà ó wà lára àwọn ọmọ Yorùbá ni kìí ṣe lédè míì. Adélẹ́yẹ Ayọ̀mídé graduate yunifásitì ni ní yunifásitì. ọwọ́ rẹ̀ ni wọ́n sì ti bá fóònù ìkan lára àwọn tíṣà tí wọ́n gbé. fóònù tíṣà tí wọ́n gbé òun ni wọ́n tíráàkì tí wọ́n bá lọ́wọ́ Adélẹ́yẹ Ayọ̀mídé. wọ́n tíráàkì ẹ̀ títí gbogbo ibi tí fóònù yẹn ń lọ ni wọ́n fi rí i. wọ́n sì mú ẹsẹ̀ òun jẹ́jẹ́ ẹni báyìí wà ń bẹ̀ ẹni báyìí wà ń bẹ̀. wọ́n bẹ̀rẹ̀ sí tú fóònù wò gbogbo ọ̀rọ̀ tí wọ́n jọ sọ. bí náà bá láwo kò ní gòkè odò. àwọn olórí burúkú ẹ̀dá àwọn máàlé Yorùbá àwọn tí dààmú Ọlọ́run ọba tí làánà Ọlọ́run ọba nínú ọmọ Yorùbá. ṣébẹ̀ ráwọn tó gbé àbúrò Adélabú Pẹ́ńkẹ́lẹ́. ṣébẹ̀ ráwọn tó gbé ń jò ní. wọ́n ń ṣèwádìí lórí wọn. Yorùbá ni wọ́n. bí wọ́n bá rẹ́ǹtì àwọn ará abísí lókù. àwọn Yorùbá mẹ́tẹ̀ẹ̀ta yìí ń kópa tó lágbára jù nínú pa gbígbìyàn gbé. àwọn wọn sì sojú òpópónà ibi tí wọ́n gbà. káwà tọ́jọ́ lọ́kadà nù wọn. ẹnìkan wà tí máa bá wọn gba ransom. tí wọ́n bá jíyàn gbé tán nọ́mbà rẹ̀ ni wọ́n fi ilẹ̀. ọmọ náà là rán sí náà. ó ní wọ́n pè kọ́ lọ inú gbòòbí bá lọ pàdé ẹni báyìí. ó gbowó pàdé ẹ. kábíyèsí Olódùmarè. ọlọ́pàá wá tíráàkì wọn. ọ̀nà ọlọ́pàá lásìkò tó pọ̀. nígbà wọ́n tíráàkì wọn tán tí wọ́n gba fóònù wọn tí wọ́n kó wọn. gbogbo àwọn agbódegbà mẹ́fà tí wọ́n kọ́kọ́ kó. ibẹ̀ ni wọ́n ti wá bẹ̀rẹ̀ sẹ́ni rẹ̀ bùtù. wọ́n wá rí fóònù táwọn ará bí n fi ń sọ̀rọ̀. wọ́n wá tírèsì fóònù wọn gbogbo ibi tó lọ. àti ilẹ̀ Haúsá ni àti Sókótó ni àti Ìlọrin. wọ́n tírèsì gbogbo nọ́mbà. wọ́n lọ kó àwọn ẹbí wọn. wọ́n lọ kó àwọn fámìlì wọn. gbogbo ẹbí wọn wọ́n kó wọn. níjọ́ wọn ni wọ́n bá wọn negotiate nípa ọ̀rọ̀ owó tẹ̀ níjọba mú wá. kò láàgbé lọ. káàsì ni ká mú wá ni àbí nǹkan kan. wọ́n wá ń bá wọn sọ̀rọ̀ lórí fídíò. wọ́n wá sí yàn kàn wọ́n yà. etí yín mélòó. wọ́n ní àwọn ti yípo yín. ìjọba ń sọ bẹ́ẹ̀ fún wọn. àwọn ti yípo yín kò síbi tẹ́ ẹ lè lọ bẹ́ẹ̀ bá wọnú lẹ̀. wọ́n wù yín jáde. ní ẹ̀wà ta leléyìí ẹbí yín ni. ta leléyìí ẹbí yín ni. ta leléyìí fámìlì yín ni. gbogbo àwọn tí wọ́n pọ̀ bí wọ́n ṣe pọ̀ tó yìí. tí ẹ̀mí kan bá sọnù nú àwọn ọmọ tí kan bá kú gbogbo àwọn fámìlì yìí ẹ pàdánù wọn gbogbo wọn ni wọn ó kú. ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin náà ó sì kú. lọ́rọ̀ bá di wò mí wọ̀. wọ́n ṣẹ́nà mọ́ àwọn ọlọ́kadà tí máa bá wọn ra oúnjẹ. àwọn ọlọ́kadà tí máa gbóúnjẹ fún wọn. ìtọ́bámọ̀ wù wọ́n mọ̀ máa jẹ. wọ́n lè dorí kodò pé ìyẹn gbóná làwọn fẹ́ àtẹran ẹgbẹ́. wọ́n supply wọn lẹ́sẹ̀kẹsẹ̀. ara àwọn iṣẹ́ tí àwọn ìjọba ṣẹnu. wọ́n kọ́ ti ọwọ́ gbogbo ọlọ́kadà. wọn ò rómi gbé fún wọn. wọn ò róúnjẹ gbé fún wọn. dídé ọ̀gàjà fọwọ́ máa ká di ẹni tí ó rẹkùn àtẹni tí ó ta ẹkùn. àwọn méjèèjì ń wọra wọn lókèèrè wọn jọ ń na. àti lọ wájú ò ṣeéṣe fún wọn àti padà ẹ̀yìn ò ṣeéṣe àfi tí wọ́n bá gbẹ́lẹ̀ tí wọ́n wọnú olẹ̀. aláàárẹ̀ èsì rálé wọ́n bá wọnú omi wọ́n gbọ̀n jáde. wọ́n jọ ń fà á títí ẹ̀ràn ọmọ gbà wọ́n ra bisikíìtì fáwọn ọmọ. ẹ wò bí ẹ ṣe ń jẹun àwọn. ebi ti pa àwọn ọmọ ọlọ́mọ. ebi ti pa tíṣà. ebi ti pa píríncípà tó fàìn dáadáa tẹ́lẹ̀. lójú ẹsẹ̀ under 50 days wọ́n ti sọ ìyádìí arúgbó. ọkọ rẹ̀ gan ò ní fẹ́ dá mọ̀mọ́. wọ́n bẹ̀rẹ̀ sí ní fà á. wọ́n fà á lọ wájú wọ́n fà á lọ ẹ̀yìn. àníṣe ẹ kó wọn lẹ̀ ni. kò sọ́gbọ́n tẹ́ ẹ lè ta sí. ó di 9 minutes. lọ́mọ ọ̀rọ̀ mọ́. ó di sí àdúrà. awí àfọ̀ nígbà tí ìjà fọná sójú. ntẹ́lòmíì ń pè ní fíìmù nu. ń pè ní kọ́ńtẹ́ǹtì nu. ń pè ní erémọdé òṣèlú nu. nígbà tí ìjà fọná sójú. àwọn tó ṣubú pọ̀ lójú ìjà nínú àwọn agbésùnmọ̀mí yìí kú lọ bẹ́ẹ̀rẹ̀bẹ́. wọ́n tí òkú sọ̀rẹ́ńdà wọ́n káwó òkè. bọ́ndọ̀gì wọ́n dojú wọn bolẹ̀ wọ́n dè wọ́n lọ́wọ́ sẹ́yìn sì kó gbogbo àwọn ọmọ àti tíṣà láyọ̀ àtàlàáfíà. ìjọba ń bá wa dè é lọ o. bí olóṣèlú lọ́rán wọn ni o. báwọn náà lọ láyà arú ẹ̀ ni o. bó jẹ́ wípé agbára ló tó bẹ́ẹ̀ ni o. lẹ́yìn ó fi láyà pọ́mọpọ́mọ tí ó dojú ko dídí stéètì yóò sì mọ̀ pé gómìnà ló ń fẹ́ bá sọ̀rọ̀. kọ́tí kìíní yìí kọ́ wa ni wípé ìjọba ìpínlẹ̀ àtijọba àpapọ̀ àfi kí wọ́n fọwọ́sowọ́pọ̀ kí wọ́n jọ máa ṣe papọ̀. tí ìjọba ìpínlẹ̀ àtijọba àpapọ̀ bá ti fọwọ́sowọ́pọ̀ wàhálà wà ń díẹ̀.